has the monopoly of violence. Kò sí ẹni tí kò ní wèrè lórí. Ọ̀pọ̀lọpọ̀ kan fi tí wọ́n pamọ́ ni. Táwọn oníṣẹ̀ṣe Ìlọrin bá retaliate. Bó ṣe súnlé Ìyá Olorisa yẹn, kí wọ́n lọ sí mọ́sálásí, kí káwọn náà jó mọ́sálásí kanlẹ̀. Àbí kán lọ lé àwọn ìmáàmù wọn kan kí wọ́n lọ dá wàhálà lẹ́bẹ̀ kán dáná sunbẹ̀. Àwọn àwọ̀ bóyá ìjọba Kwara yóò wà fọwọ́ lẹ́rán yóò mọ̀ òwòrán fún ẹni tó bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam, tó ka Quran lóòótọ́ dáadáa bí Quran ṣe gbé kalẹ̀, tó ka hadith, yóò mọ̀ pé that is the true picture of Islam. Kìí ṣe gbogbo nǹkan ní sùúrù máa ń túnṣe, kìí dẹ̀ ṣe gbogbo nǹkan oníjà máa ń bà jẹ́. Nígbà tí wọ́n bá fẹ́ dà lọ́rin mọ́ wọn lọ́fẹ́ dà lọ́rin rúmọ́ gọ́ọ̀nà ọ̀bẹ̀ lórí àwọn gọ́ọ̀mẹ̀ntì Kwara State lórí, bóyá wọ́n wà kan ṣe sí, bóyá wọ́n ní wà kan ṣe sí. Torí pé ẹ̀dìdé ẹ̀ sọ̀rọ̀, àwọn Yorùbá ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú. Báwọn bàbá wa ṣe dákẹ́ lọ́jọ́ kìíní àná nìyẹn. Báwọn bàbá wa ṣe fọwọ́ lẹ́rán tí wọ́n lé ẹja fáwọn Olódùmarè lọ́wọ́, ẹja máa wúre gbogbo ẹ̀ ní ó ṣe kìíní kan nìyẹn. Tí nǹkan fi bàjẹ́ débi tó bàjẹ́ dé. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní onílù ni ò ní fẹ́ kí ìlú rẹ̀ ó tú, òní táwọn náà tún ṣe. Torí pé àwọn Fúlàní tàṣọ wọn ò níran, wọn ò nílùú. Gbogbo àwọn ìran Málì, ìran kìíní kan tó wọ́n ti wá, wọ́n sá padà sí Málì, wọ́n sá padà sí ẹnìkan tó ti wá ní. Òun náà ni àwọn ọmọ Kọ́ńgò tó fẹ́ gbègbèsẹ̀ pé torí tó bá ba ilẹ̀ jẹ́, tó bá bàlú jẹ́ tán, ẹni tó ní nǹkan náà ni ó padà tó mọ́ forí kó. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ́, mo ṣèbà ọmọdé, mo ṣèbà ọgbọ̀nkà, mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn odi gbogbo tẹ̀tún tí láǹfààní láti ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ṣàlàáfíà ní bá gbogbo àmúkí wa ní kíkí tó lọ́ládùn wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe. Ọmọọba Adéọlá Adéyẹyè Kijipa ọ̀rọ̀ òun náà ló kọ tèmi. Èmi àwọn lẹ́mìí lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọba àrùn oníbú ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀. Èmi lọ́mọ bá lù fún aláyémọ̀ rẹ̀, ọmọ onílẹ̀kẹ̀ ìhùn, ọmọ onílẹ̀kẹ̀ ṣẹ̀gì. Ṣàlàáfíà ní bá gbogbo wa. Kí ni tájọ fẹ́ gbéyàwó lórí ètò lónìí? Ọ̀rọ̀ tí mo fẹ́ kájọ sáré yànnàná, ó ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílọrin lọ́wọ́lọ́wọ́. Ọ̀rọ̀ Ìyá Òrìṣà tí àwọn àáfàá, àwọn mùsùlùmí Ìlọrin tí wọ́n lọ dáná sun ilé ìyá yẹn. Ṣé rí in tí wọ́n ṣe yẹn is the true picture of Islam. Àwọn kan lè máa sọ ẹjẹ́ mùsùlùmí, Islam is not violent, Islam ò sọ pé káwọn ṣe kíní kan, Islam ò nìkan ṣe gbá, Islam ò nìkan ṣàwo. But fún ẹni tó bá gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam, tó ka Quran lóòótọ́ dáadáa bí Quran ṣe gbé kalẹ̀, tó ka hadith, yóò mọ̀ pé that is the true picture of Islam. Àwọn pariwo látijọ́ yìí, ẹ̀yin Ìlọrin ẹ dìde, ẹ̀yin Ìlọrin ẹ jára yín gbà, ẹ ṣe kíní kan. Àwọn Yorùbá ní mọ̀kànmọ̀kàn lóye kàn. Bí a bá dákẹ́ lónìí tẹ̀rù pé kò kú kàn wá, ta ló mọ ẹni tí ó kàn lọ́la? These people are bent on destroying everything tó ní ṣe pẹ̀lú ìran Yorùbá. Our culture, our heritage. In that is what it's not about religion, it's about the tribe. Gbogbo ibi tí Fúlàní nǹkan tó bá ti lè wà, wọ́n fẹ́ gbalẹ̀ ni, kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kò ṣẹ̀sìn. Because gbogbo ibi tí wọ́n bá ti wà, wọ́n fẹ́ dominate ibẹ̀ ni. Wọ́n fẹ́ wọ ìlú onílùú kí wọ́n dominate ẹ̀ ni. Ẹ̀yin wò Ìyá Olorìn Olorisa tá ń sọ yìí, tó bá ṣe pé àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ní Ìlọrin tí wọ́n bá ṣe àwọn lóṣùṣù ọwọ̀, tí wọ́n ṣe àwọn lọ́kàn, tí wọ́n strong, ọ̀rọ̀ yóò ti kọjá bá ṣe ń sọ yìí. Táwọn náà bá wá dìde báwọn mùsùlùmí ṣe ń dìde,
This is not about calling for violence. Ọ̀rọ̀ pé yẹn pòpò violence kọ́. Kìí ṣe gbogbo nǹkan ní sùúrù máa ń tún ṣe. Kìí dẹ̀ ṣe gbogbo nǹkan oníjà máa ń bà jẹ́. Ìyá Olorisa tí wọ́n sún lé ẹ̀yẹ nísìnyí, wọ́n fi ẹni ẹlẹ́ni sínú ìdààmú. Tí àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ náà bá kóra wọn jọ, tí wọ́n lọ fèsì gbogbo àwọn ìmáàmù yìí lẹ́yọ kọ̀ọ̀kan, tí wọ́n lọ sí mọ́sálásí wọn tí wọ́n lọ fèsì wọn lẹ́yọ kọ̀ọ̀kan, tẹ́jọ fojú rinjú, ìjọba ìpínlẹ̀ Kwara wọ́n wà nǹkan ṣe sí. Ṣùgbọ́n oníṣẹ̀ṣe ajẹ́ntù gan, ó ti ìwà wàhálà kò sí nínú ìṣẹ̀mí wa. So ó fọ́ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá wò pé kákúkú máa wòran yóò yanjú. Báwọn bàbá wa ṣe dákẹ́ lọ́jọ́ kìíní àná nìyẹn. Báwọn bàbá wa ṣe fọwọ́ lẹ́rán tí wọ́n lé ẹja fáwọn Olódùmarè lọ́wọ́, ẹja máa wúre gbogbo ẹ̀ ní ó ṣe kìíní kan nìyẹn, tí nǹkan fi bàjẹ́ débi tó bàjẹ́ dé yìí. Táwọn oníṣẹ̀ṣe Ìlọrin bá retaliate, bó ṣe súnlé Ìyá Olorisa yẹn, kí wọ́n lọ sí mọ́sálásí, káwọn náà jó mọ́sálásí kanlẹ̀, àbí kán lọ lé àwọn ìmáàmù wọn kan kí wọ́n lọ dá wàhálà lẹ́bẹ̀ kán dáná sunlẹ̀. Àwọn àwọ̀ bóyá ìjọba Kwara yóò wà fọwọ́ lẹ́rán yóò mọ̀ òwòrán, ṣe bí torí pé àwọn èèyàn wọn ò dáwọ́ lóòlù lẹ́fi rò pé àwọn làwọn ní monopoly of violence. Nobody has the monopoly of violence. Kò sí ẹni tí kò ní wèrè lórí. Ọ̀pọ̀lọpọ̀ kan fi tí wọ́n pamọ́ ni. Tó bá débi wípé àwọn oníṣẹ̀ṣe dìde táwọn náà súnlé gbogbo àwọn mùsùlùmí kiri ní Kwara State, tán lọ ní àwọn máàmù yẹn, tán dáná súnlé wọn, tán lọ mọ́ọ̀sì, tán dáná sun mọ́ọ̀sì, ìgbà náà lẹ́tọ̀ mọ̀ túnmọ̀ tẹ́ ìṣe nílọrin. Ẹgbàlú onílùú ẹ̀tọ́ wọ́n fẹ́ jẹ gàbá lé wọn lórí. Káwọn Yorùbá tó wà nílọrin tọ́jú oníṣẹ̀ṣe kí wọ́n dìde kí wọ́n jà fúnra wọn. Ẹgbàlú ọ̀rọ̀ ọlọ́pàá, ẹ wá wo tí ó ṣẹlẹ̀, bóyá wọ́n wà kàn ṣe sí ọ̀rọ̀ problem táwọn mùsùlùmí ń dákalẹ̀ nílọrin àbí òní wà kàn ṣe sí. Àwọn ènìyàn ẹgbẹ́ ń pè mò ń pèpè fún violence, mò ń pèpè fún jà kìnnìkan. This is not about pèpè fún violence. Ẹni tó súnlé ẹ̀rí ẹni ìsìn sẹ́wọ̀n inú ìbànújẹ́ kọ́ ló fi yá yẹn sí nìsín. Ẹ jẹ́ káwọn náà retaliate kẹ́tì ẹ̀sùn bóyá bí central mosque àbí bóyá bí mosque méjì kan tó jẹ́ tó ń dáná sún nílọrin. Káwájọ fèsì ẹ̀, káwọn mùsùlùmí wà pẹjọ́ wọn, káwọn oníṣẹ̀ṣe náà wà pẹjọ́, káwájọ fèsì ẹ̀. Bóyá ìjọba nígbà tí wọ́n bá fẹ́ dà lọ́rin mọ́ wọn lọ́fẹ́ dà lọ́rin bí wọ́n gọ́ọ̀nà ọ̀bẹ̀ lórí àwọn gọ́ọ̀mẹ̀ntì Kwara State lórí, bóyá wọ́n wà kàn ṣe sí, bóyá wọ́n ní wà kàn ṣe sí. Torí pé ẹ̀dìdé ẹ̀ sọ̀rọ̀, àwọn Yorùbá ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú, àìsọ̀rọ̀ àìfọ́hùn olófà tí wọ́n sì fi ẹ̀gbin ẹ̀rẹ̀ yín lára. Wọ́n ní ẹ̀lẹ́sọdún ṣẹ̀ṣe, ẹ̀lẹ́sọdún kìnnìkan nílọrin, ẹ̀lẹ́sẹ̀ kìnnìkan sẹ́nu inú òfin Nàìjíríà ló wà pé kò sẹ́ pé àwọn èèyàn ní freedom of worship, wọn ò ní freedom of doing things. Ìjọba Kwara fọwọ́ lẹ́rọ ó wá wòran torí pé àwọn tí táwọn Fúlàní mùsùlùmí, àwọn tí wọ́n intimidate àwọn ò sọ̀rọ̀, àwọn fẹ́ gbà àlàáfíà láàyè. Ẹ wá mú gentleness tí wọn, ẹ mú gentleness wọn yẹn, ẹ sọ di nǹkan míì, ẹ mú sùúrù wọn, ẹ wá sọ di dìdìrìn, bẹ́ẹ̀ni pé wọ́n dìdìrìn náà wọ́n ò dìdìrìn, wọ́n mọ tí wọ́n ń ṣe. Táwọn náà bá dìde tó bá bẹ̀rẹ̀ sí ní gbégbèsè, àwọn ẹni tí ó sú. Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n ní onílù ni ò ní fẹ́ kí ìlú rẹ̀ ó tú, òní táwọn náà tún ṣe. Torí pé àwọn Fúlàní tàṣọ wọn ò níran, wọn ò nílùú. Gbogbo àwọn ìran Málì, ìran kìnnìkan tó wọ́n ti wá,
wọ́n sá padà sí Mali, wọ́n sá padà sí ẹnìkan tán ti wá ní. Òun náà ni àwọn ọmọ kọ́wò tó fẹ́ gbègbèsè pé torí tó bá ba ilẹ̀ jẹ́, tó bá bàlú jẹ́ tán, ẹni tó ní nǹkan náà ni ó padà tó mọ́ forí kó. Ṣùgbọ́n tó bá ti wá ń pọ̀ jù, tí ìdákẹ́jẹ́ yẹn bá ti ń pọ̀ jù, àfi kíyàn náà ó gbèjà ara ẹ̀. Mo sọ nínú fídíò mi kan níjọ́, mo lọ́dún ìgbà táwọn Ìlọrin bá gbèjà ara wọn, táwọn náà bá dìde, kí àwa táì sọmọ Ìlọrin náà ó tó lè sọpọ́ọ̀tì wọn. Àlejò kí ń má jẹ dúdú nínú ọbẹ̀. Àlejò tó bá wọ̀lú tí ń nàka sí sàárè àfọ́jú, ara ilé ló sọ fún un. Ẹ̀rẹ́ expect mi kí n gbéra nísìn, kí n kúrò lóṣogbo, kí wọ́n gbéra kúrò lóṣogbo nísìn, kí wọ́n kọrí sí Ìlọrin, kí wọ́n ní mo fẹ́ lọ jà fáwọn oníṣẹ̀ṣe. Wọ́n bí mi pé ta rán mi. Ṣé tẹ́rítírì mi débẹ̀ kí mo mọ̀ nípa Ìlọrin, kí mo mọ̀ nípa Kwara State, mo fẹ́ wá bá wọn jà. Bọ̀tẹ́yìn tẹ́ wà ní Kwara State, tẹ́ wà ní Ìlọrin àtàwọn ìlú tó kù tí wọ́n ti ń dà yín láàmú, tẹ́ Ìlọrin bá dìde, tẹ́ gbèjà ara yín, yóò rọrùn fún ọ̀wọ̀ iná láti sọ pé we are in support. Yóò rọrùn fún ọ̀wọ̀ iná láti dìde láti support pé we need to fight for what is right. Ṣé irú ẹ̀sìn orí burúkú tó ní káwọn ìwà mọ̀ ṣe nìyí? Ṣé èyí tí wọ́n pè ní ẹ̀sìn ó nìyẹn? Láàrin àti ṣe tí wọ́n pè ní ẹ̀sìn ṣó ni wọ́n ṣe yẹn? Ṣé tẹ́ẹ̀fẹ́ orí burúkú tẹ́ẹ̀fẹ́ káwọn ìwà mọ̀ ṣe lẹ́nìí yẹn? Kẹ́ bà dúkìá àwọn èèyàn jẹ́, kẹ́ sọ àwọn èèyàn dáláìnílé lórí, kẹ́ sọ wọ́n dáláìní dúkìá, kẹ́ pa wọ́n lọ́mọ, kẹ́ pa wọ́n níyàwó. Ṣé tí humanity tó ń sọ nìyẹn? Ìtẹ́sìn yìí gbé wá nìyẹn, òní wá fẹ́ káwa náà wá mọ̀ ṣe. Ọlọ́run ní jẹ́ káwa ṣe irú ẹ̀sìn rádaràdá yẹn. Ẹ̀sìn tó sọ pé tó bá ti tẹ̀lé tí wọn ká pààyàn dànù yẹn, Ọlọ́run jẹ́ káwa lè bá wọn ṣe irú ẹ̀. Ṣé ìdálọ́gbà kò Muhammad sọ fún pé ká ẹ máa ṣe lè ṣe yẹn? This is irresponsible. Kí ló dé? Extremist. No tolerance. Tí àwọn bàbá tí wọ́n bá gba Islam yẹn láyé gbà tán mú délẹ̀ Yorùbá, ibo láti ráyè mọ́ ìyẹn fandafanda lónìí. Tẹ́wà sọ̀rọ̀ ayé di kan jẹ́gbọ́n sáwọn èèyàn lọ́rùn nílọrin. Ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà nílọrin, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ wà nílọrin, ẹ jà fúnra yín. Bẹ́ẹ̀ bá jà fúnra yín kò sẹ́ni tí ó dìde fún yín. Bẹ́ẹ̀ bá jà fúnra yín kò sẹ́ni tí ó dìde fún yín. Mo rántí ọjọ́ kìíní àná tí wọ́n fẹ́ gbé wèrè kan dìde lọ́wọ́, tí wọ́n fẹ́ gbé wèrè wọn dìde ní Òṣogbo, lọ́dún ní Ọ̀ṣun State lóṣogbo mẹ́ẹ̀. Tí wọ́n fẹ́ gbé wèrè wọn dìde, á dá padà fún wọn ní. Àwọn èèyàn dá pé ẹwà ibi èyí ṣe north. Àìlè sọ̀rọ̀ oníbẹ̀rẹ̀ oníburúkú. Ẹ̀yin Ìlọrin ẹláhùn sọ̀rọ̀, ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ wà nílọrin tẹ́ ẹjọ́ mọ̀ Ìlọrin, ẹ̀yin tẹ́ ẹjọ́ oníṣẹ̀ṣe tẹ́ ẹjẹ́ bona fide ọmọ Ìlọrin, ẹ sọ̀rọ̀, ẹ jẹ́ kán mọ̀ pé lẹ́yìn náà ni ẹ fáìtì fún ráìtì yín. Àwọn ò lè mọ́ ti àti ìlú tí wọ́n wá bá yín jà bẹ́ẹ̀ yẹn gbà tẹ́yìn gẹ́gẹ́ fúnra yín ò bá ti lẹ́nu àti lè sọ̀rọ̀. That is the pure fact. Tẹ́ ẹ̀ bá ti máa sọ̀rọ̀, ìyà yẹn ò máa jẹ yín gbé, ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni, because they are not stopping anytime soon. Ẹ̀sìn wọ́n gba àwọn ọ̀rọ̀ àwọn àfá àwọn mọ́mù àwọn kìíní kan ránran yìí tí wọ́n dìde tán láwọn nọ́mbà àwọn oníṣẹ̀ṣe ẹ lọ bọ́n ṣe rí náà jẹ́ni tán fọwọ́ nù láà kò sí wọn ní lárí kò sí àpẹẹrẹ pé ìyẹn ní lárí kankan lára wọn, kò sí àpẹẹrẹ pé ìyẹn jẹ́ ìyẹn tí ẹ rìn ìyẹn wuyì, kò sí àpẹẹrẹ kankan lára wọn. They are always useless like nothing, always useless, no basis, nothing. Ṣé tí ọwọ́ ń pè lẹ́sìn nìyẹn? Kẹ́ ẹ sọ ọmọlàkejì sí níbànújẹ́, kẹ́ ẹ pọ ọmọlàkejì lẹ́kún, ní tẹ́ ń pè lẹ́sìn nìyẹn. Kì í ṣe ẹ̀bí wọn, ìtí Muhammad kọ wọn nìyẹn.
bí Muhammad náà ṣe kọ́ wọn nínú àdìsí rẹ̀ nù bá la ṣe kọ́ wọn nù Kùránì nìyẹn. ẹ jẹ́ a ronú ẹ̀yin ọmọ Ìlọrin kọ́ Ìyá Olorisa àbáyín kẹ́dùn gbogbo táà náà bá lè ṣe agbìyànjú ẹ̀ láti fi tàwa wà àmọ́ àwa ò ní kúrò nílùú àwa jà nílùú tìyín o àfi tẹ́yìn fúnra ara yín bá lanu sọ̀rọ̀ tẹ́ dúró tán tẹ́ ṣetán láti kọ ìyà yìí tẹ́ ṣetán láti kọ ẹ̀gbin yẹn fúnra ara yín ní àwa tájẹ́ sánà náà tó lè dìde láti wá kún yín lọ́wọ́ kò sí tá a lè ṣe láì ṣe pé yìí tẹ́ ẹ jẹ́ onílé gangan ẹ kọ́kọ́ gbé ẹrù yín níbi tó ti wò títí dùgbà mí tẹ́ láǹfààní àti pàdé yìí lórí ètò ìtàpé náà padà ọmọ Yorùbá ọmọọba Adéọládé Kijipa olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.